oògùn tààrà fún long time infection. Ìwọ bàbá, ìwọ màmá, sista àti bùrọ̀dá, oògùn ìwòsàn rèé o fún chronic infection tẹ́ ẹ ti ń bá fà á fún ọjọ́ tó ti pẹ́, especially èyí tó ti tọwọ́ bọ nǹkan lọ́mọkùnrin. Nǹkan lọ́mọkùnrin ti ń súnkì, omi lọ́gbọ́lọ́gbọ́ ọbẹ̀ ò ṣiṣẹ́ mọ́. Bẹ́ẹ̀ obìnrin náà ó ti ní hormonal imbalance, ovaries rẹ̀ ò balance mọ́. Bismillah prof. Bẹ́ẹ̀ ni ẹ bá wa gẹ́ẹ̀tì bàrà ẹ̀gúsí. Bẹ́ẹ̀ni. Bá mi gé wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́ farabalẹ̀ kó gbọ́ fídíò ìdélẹ̀. Gé wẹ́lẹ́wẹ́lẹ́ kó yọ sí ìdí ẹ̀ kúrò. Tó bá ti gé, bá mi gẹ́ẹ̀tì ike tó fẹ́ lò. Bá mi fi alum níwọ̀nba fi sísàlẹ̀ ike yẹn. Bàrà tó ti gé yẹn tó ti dá sí ìdí ẹnu yẹn, bá mi kó bàrà yẹn, bá mi kó sínú ike yẹn. Farabalẹ̀ kó gbọ́ fídíò ìdélẹ̀. Ṣíwájú kó tó ṣiṣẹ́ àmì tó bá ṣiṣẹ́ tán ìkọ̀rọ̀ balagbada fi sákàtà àwọn aláìní charity account 20442376802044237680. First Bank of Nigeria, Global Dahiratu Dhikrlahi Islamic Organization. Ṣó mọ̀ pé ó ti yọ kóró bàrà yẹn ó ti dànù. Bàrà yẹn gangan tó gé wẹ́lẹ́wẹ́lẹ́ yẹn, wá wá kó sórí álọ̀mù yẹn. Wá kó sórí ẹ̀, wá wá bá mi da ọsàn wẹ́wẹ́ lé lórí. Tó bá ti da ọsàn wẹ́wẹ́ lé lórí. Tó bá jẹ́ ni tó ní ọ̀sà, omi ordinary water, natural water ló máa dà sí lórí. Tó bá da natural water sí lórí, tó bá di ọjọ́ kejì wá bẹ̀rẹ̀ sí ní mu. Gas cup 2 láàárọ̀, gas cup 2 lálẹ́. Tó bá pẹ́ tí ò ní ọ̀sà, da ọsàn wẹ́wẹ́ tí wọ́n fómìlà dà lé lórí, lemon àbí lime orange. Ó ti yẹ yìí sì dà lé lórí. Tó bá di ọjọ́ kejì, gas cup 2 láàárọ̀, gas cup 2 lálẹ́. Ìyàtọ̀ tó wà nínú omi àtọsàn wẹ́wẹ́ tó lò ní pé ọsàn wẹ́wẹ́ yẹn á jẹ́ kó tètè ríṣẹ́, ó lágbára gan. Then omi náà yóò ṣiṣẹ́ bẹ̀t kò fast tó ọsàn wẹ́wẹ́. Torí pé kí ni àwọn infection ẹ má fojú di. Infection fún obìnrin ó ń fa hormonal imbalance, ó ń fa menstrual disorder, ó ń fa high prolactin, oríṣiríṣi nǹkan ló ń fà kí n jẹ́ kóbìnrin conceive tá dẹ̀ máa treat a lot of things tí wọ́n dẹ̀ ní tètè get ẹ̀. Pelvic inflammatory disease, gbogbo àwọn nǹkan kí nǹkan funfun máa jáde lójú ara obìnrin má fi ṣeré o. Gbìyànjú ìwọ ọkùnrin náà, ní infection ó ń ba sperm jẹ́, ó dẹ̀ máa ń jẹ́ kí nǹkan ọmọkùnrin súnkì kí wọ́n má lè perform, yàtọ̀ sí pé nǹkan tún sú sójú ara. Nǹkan lè má sú sójú ara ẹ, ó kódà ó lè má yún ẹ, nǹkan lè má jáde lójú ara, ó lè má tọ ọyún, ó lè má tọ ẹ̀jẹ̀, ṣùgbọ́n kó yẹ pé infection ti wà nínú ara lọ́hùn tó dẹ̀ ti jà wọnú sperm. Lẹ́ẹ̀fì rí pé lot of ọkùnrin nísìn low sperm count pọ̀, 0 sperm count pọ̀. Obìnrin náà àti conceive ó lágbára torí pé infection ó jẹ́ nǹkan tí wọ́n fà ní evil world táwọn ẹ̀mí òkùnkùn fi ń da àwọn èèyàn láti lè jẹ́ káwọn èèyàn má lè produce láti lè bímọ. So bó ṣe jẹ́ nìyẹn. Ìwọ tọ́rọ̀ ẹ bá ti gbẹnu tán, wá lọ fún full package. Má da ara ẹ láàmú. Full package wa kódà kó ti wọ menopause níwọ̀ obìnrin láti 20 years ló ti ń bẹ lọ́wọ́n bá fọ́mọ. Wọ́n jókòó sínú womb ẹ̀, wọ́n jókòó sínú ovaries ẹ̀, wọ́n jẹ́ kó conceive. Wàá lo before period, wàá lo during period, wàá lo after period. Torí pé kí ni ẹni tó ti wọ menopause ó ṣe é reverse nǹkan tó mú ilẹ̀ tí ó lè wù nǹkan mọ́ta fún lájílẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní nǹkan aṣọ tó ti ṣáta páláró. Òun làwọn bàbá wa ń pè ní aláṣẹ obìnrin. Oògùn tó ń jẹ́ aláṣẹ obìnrin ó máa reverse ẹni tó ti wọ menopause bí Bismillah ta'ala. Àwọn èèyàn dẹ̀ ń lò lóríṣiríṣi, kò síbi tẹ́wà tá àti ní deliver fún yín all over the world. Customer ló máa sanwó delivery. À ń deliver lọ sí America, Canada, ẹ lọ wo page wa. À ń lo DHL logistic la fi ń deliver. A dẹ̀ ń lo GIG láti deliver sí anywhere. A dẹ̀ tún láwọn product mi lóríṣiríṣi. Ọkùnrin tó yẹ pé wọ́n ti fẹ́ sọdá kúra, sperm ẹ̀ ò ṣe déédéé mọ́. Wọ́n ti ń lo nǹkan ọmọkùnrin ẹ̀ ní evil world. Wọ́n ti sperm ti gbẹmọ lára. Lóríṣiríṣi àwọn ìpèníjà bẹ́ẹ̀ yẹn náà fún ọkùnrin tí ò jẹ́ kó lè ṣe déédéé mọ́, tó ti ní low sperm count, weak erection, premature ejaculation àti oríṣiríṣi àwọn nǹkan bẹ́ẹ̀. Wá lọ fún full package wa. Bismillah ta'ala wá dúpẹ́ fọ́lọ́run. A dẹ̀ láwọn product lóríṣiríṣi made in India, packed in South Africa. Àwọn tó ní spiritual case, ètò àwẹ̀ wà tá fi yanjú problem fáwọn èèyàn. Ètò àdúrà wà, ètò sàárà wà, àwọn halal powder wà yàtọ̀ sí àwọn brand product wa. Bismillah ta'ala right way lẹ́wà. A wà ní Abraham Adesanya Lekki Ajah Etí Ọ̀sà Lagos. Ẹ WhatsApp wa lórí +234 810 913 1425. Ẹ WhatsApp wa lórí +234 810 913 1425. A wà ní Abraham Adesanya Lekki Ajah Etí Ọ̀sà Lagos. Bismillah ta'ala àwọn egbògi láti India, ní China, ní Arab country, ní Asia continent, láfíríkà wa, ní Nàìjíríà wa lápapọ̀. Ẹ contact wa, wàá finú ṣoyún wàá fẹ́ ìgbọ́mọkàn lórí èké ìpèníjà ẹni tó ní diabetics, ẹni tó ní cancer, ẹni tó ní asthma, àwọn àìsàn ńláńlá ó lọ́wọ́ ayénú lẹ́sẹ̀ ayénú. Contact Sheikh Afagba International Limited under Global Dahiratu Dhikrlahi Islamic Organization, Health and Spiritual Department. Bismillah ta'ala inna lizata lillahi jami'a. Gbogbo agbára Ọlọ́run ọba lónìí. Right way lẹ́wà, ẹ ní rí dààmú, ẹ ní rí wàhálà. Gbogbo ẹ̀yin fans wa, ẹ rí bá ti ṣàtẹ̀yìn customers wa, ẹ ní parẹ́ máyé lára. Right way lẹ́wà, kò sí ìrújú. Ó fẹ́ dọ́lọ́mọ láyé, call for our full package. Ma salam wa ila liqa'i.